Báwo ni? Ire ni o. Kí ló ń ṣẹlẹ̀? Kò sí O fẹ́ wá bá mi sọ èdè Yorùbá fún ìṣẹ́jú 10 láì fi èdè míì sí yàtọ̀ sí èdè Yorùbá. Bẹ́ẹ̀ni, mo lè ṣe. Èdè Yorùbá nìkan. Èdè Yorùbá nìkan. Mi ò fẹ́ Espayan àbí èdè Gẹ̀ẹ́sì àbí èdè míì. Ó dáa. Bó bá ṣe ń gba àwọn ìbéèrè mi ni màá máa fún ẹ ní owó. Wàá máa gba 1000 kan fún ìbéèrè tó bá dáhùn dáadáa. 1000 kan tó bá dáhùn ìbéèrè. Tó bá ṣe ń ṣì ni màá máa mú 1000 kan padà. Àbí tó sọ ọ̀rọ̀ tí ò ṣe èdè Yorùbá, màá máa gba owó mi padà. Ó dáa. O lè dátọ́ mi lẹ́ẹ̀mejì. Dátọ́ mi túmọ̀ sí pé bóyá à ń sọ̀rọ̀ ó ti ń pọ̀ jù. Mo fẹ́ sinmi. O lè sinmi. Tó bá ṣe ń sinmi yẹn náà o gbọ́dọ̀ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Dúró. Bí mo bá fẹ́ sinmi, mo lè sọ dátọ́ mi, àbí? Bẹ́ẹ̀ni. Ó dáa. Bẹ́ẹ̀ni. Ó dáa. A ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Ṣé o ti ṣe tán? Mo ti ṣe. Àwọn ìbéèrè tí mo fẹ́ máa béèrè yìí, wàá máa sọ nǹkan tó jẹ́ fún mi ní èdè Gẹ̀ẹ́sì. Ní èdè Yorùbá. Màá máa sọ ní èdè Gẹ̀ẹ́sì. Wàá máa sọ fún mi ní èdè Yorùbá. Ó dáa. Ṣé ó yá? Bẹ́ẹ̀ni, mo gbà. A ti fẹ́ bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni, jẹ́ ká bẹ̀rẹ̀. When did you leave home yesterday? Nígbà wo ni o kúrò lé lánàá? Nígbà wo lo kúrò nílé lánàá? Did you go out early 2 days ago? Ṣé o tètè jáde ní ìjẹta? Ṣé o tètè jáde ní ìjẹta? What were you doing outside? Kí ni o ṣe níta? Kí ni o ṣe níta àbí kí ni o ń ṣe? Ó ń ṣe níta. Ó ń ṣe níta. Kì í ṣe kí ni o ṣe níta. Kí ni o ṣe níta? What did you do outside? Kí ni o ń ṣe níta? What were you doing outside? Ó dáa. When do you want to come to Nigeria? Ṣé o lè tún sọ? Rọra sọ̀rọ̀. Rárá, ní èdè When do you want to come to Nigeria? Nígbà wo ni o fẹ́ wá sí Nigeria? Nígbà wo ni o fẹ́ wá sí Nigeria? I don't know what you're doing outside. Ṣé o lè tún sọ? I don't know what you are doing outside. Mi ò mọ nǹkan tí òun ṣe níta. Mi ò mọ nǹkan tí òun ṣe níta. I don't know what you're doing outside. Má ti mu. Mi ò mọ nǹkan tí òun ṣe níta. Did you stay out late yesterday?